kú àjọ̀dún 60 ọdún tí Nàìjíríà gba òmìnira. Hooray! Nigeria celebrates 60th Independence Anniversary, October 1, 2020. Ọmọ Odùduwà, ẹ sowọ́pọ̀ láti tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe. Ó pé 60 ọdún tí orílẹ̀-èdè Nàìjíríà ti gba òmìnira. Ní 60 ọdún yìí, a ti jagun abẹ́lé fún ọdún 3. Ìjọba ológun àti àwọn òṣèlú ti ba nǹkan jẹ́ pẹ̀lú ìwà ìbàjẹ́ àti ojúkòkòrò. Ìjọba ológun àti òṣèlú ti pààrọ̀ ìfẹ́ ìlú fún ìfẹ́ owó, èyí tí ó jẹ́ kí wọ́n pa ọwọ́ pọ̀ láti ba ohun mèremère tí ẹgbẹ́ òṣèlú Awólọ́wọ̀ pèsè fún ẹ̀yà Yorùbá jẹ́. Ta ló gbé Yorùbá fún Fúlàní? Kí ló dé tí Yorùbá kò jà fún yíyapa kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí Ọ̀gágun Olúṣẹ́gun Ọbásanjọ́ gbé ìjọba fún Alhaji Shehu Shagari Fúlàní dípò olóyè Awólọ́wọ̀? Ọbásanjọ́ gbé ìjọba fún Musa Yar'Adua tóun náà tún jẹ́ Fúlàní. Ọmọ iná là ń rán síná. Gómìnà Bọ́lá Ahmed Tinubu àti àwọn òṣèlú Èkó fi kún ìgbìmọ̀ ìjọba agbègbè láti 20 di 63. Nítorí èyí, Ọbásanjọ́ gbé ẹsẹ̀ lé owó tí ó tọ́ sí ìpínlẹ̀ Èkó láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ fún ọdún 3. Musa Yar'Adua, tí kìí ṣe Yorùbá, ló dá owó yìí padà fún ìpínlẹ̀ Èkó. Ọwọ́ kan ọwọ́. Olúṣẹ́gun Ọbásanjọ́ kígbe bí igbákejì òun, Àtíkù Abubakar tó jẹ́ Fúlàní, ti ja orílẹ̀-èdè Nàìjíríà lólè tó nígbà tí wọ́n jọ ṣe ìjọba òṣèlú. Ṣùgbọ́n nígbà tí ó gbé owó ẹ̀yìn rẹpẹtẹ fún Ọbásanjọ́, dípò kí Àtíkù san owó tí ó jí padà fún orílẹ̀-èdè, ó rí ìdáríjì Ọbásanjọ́ gbà. Ọgbọ́n ju agbára. Yorùbá ní alágbára má mèrò bàbá ọ̀lẹ. Ọgbọ́n, ìmọ̀ àti òye ni àgbà fi ń tò ìlú. Ní ìgbà ìjà, kí wọ́n gbé ipò fún olóyè MK Abíọ́lá tí ìlú yàn. Ọgbọ́n ni àwọn olóògbé olóyè Adékúnlé Ajáṣin, olóyè Ṣẹ́gun Ọ̀ṣọ́bà, ọ̀jọ̀gbọ́n Bọ́lájí Akínyẹmí, ọ̀gágun Àlàní Akínrìnàdé, ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká, Bọ́lá Ahmed Tinubu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fi dojú ìjà kọ ọ̀gágun Sani Abacha, kì í ṣe pẹ̀lú ìbọn, ọ̀kọ̀ àti àdá. Olóògbé olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kò ṣeé gbàgbé fún ìpèsè ohun amáyédẹrùn bíi ilé ẹ̀kọ́ ọ̀fẹ́, omi ẹ̀rọ, amóhùnmáwòrán àkọ́kọ́ ní ilẹ̀ aláwọ̀ dúdú, ilé ìwòsàn gidi, gbígbé iṣẹ́ àgbẹ̀ lárugẹ àti ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́, èyí tí ó mú ayédẹrùn fún gbogbo ilẹ̀ Yorùbá. Ọmọ Yorùbá kò ṣe ọmọ ọ̀dọ̀ nítorí ọmọ ní láti wà ní ilé ìwé. Iṣẹ́ pọ̀ fún ẹni tó kàwé àti ẹni tó kọ́ṣẹ́. Ìwà ìbàjẹ́ gbòde, àwọn òṣèlú di ọ̀jẹ̀lú. Gbọ́mọgbọ́mọ tàbí ajínigbé gbòde. Olè orí ayélujára, àwọn ọ̀dọ́ kò rí iṣẹ́ gidi ṣe àfi jàǹdùkú fún àwọn òṣèlú tí ó pín ìbọn àti owó táṣẹ́rẹ́ fún wọn láti fi tipátipá dúró ní ipò òṣèlú. Kì í ṣe òní ni Fúlàní tí ń gbé pẹ̀lú Yorùbá tàbí ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ìyàtọ̀ àsìkò yìí ni pé kò sí owó àpínká fún ọba àti ìjòyè bí ìgbà tí orílẹ̀-èdè pa owó epo rọ̀bì ní rẹpẹtẹ. Kàkà kí ẹgbẹ́ Afẹ́nifẹ́re, ẹgbẹ́ Ọmọ Odùduwà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ máa ké wípé kí orílẹ̀-èdè pín nítorí Muhammadu Buhari Fúlàní ni ààrẹ Nàìjíríà, ó yẹ kí wọ́n pa ọgbọ́n pọ̀ láti bẹ̀rẹ̀ àtúnṣe ohun tí ó ti bàjẹ́ fún orílẹ̀-èdè Nàìjíríà, pàtàkì fún ilẹ̀ Yorùbá, nípa bíbójútó àwọn òṣèlú láti òṣèlú ìgbìmọ̀ agbègbè, ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé, aṣòfin, gómìnà àti ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo gómìnà ilẹ̀ Yorùbá, bí ẹ kò bá lè ṣe àṣekún
ẹ tún ilé iṣẹ́ Odùduwà ṣe kí àwọn ọ̀dọ́ lè ríṣẹ́. Ẹ fi owó ààbò tí ẹ gbà sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá àti àmọ̀tẹ́kùn láti bójútó ààbò ìlú. Feel alright, saying let's get together and feel alright. Whoa, 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 whoa. Let them all pass all their dirty remarks. There is one question I'd really love to ask. Is there a place for the hopeless sinners who has hurt all mankind, just a Savior's own belief? One love. What about a one heart? What about let's get together and feel alright? As it was in the beginning, one love. So shall it be in the end. One heart. Alright. Give thanks and praise to the Lord, and I will feel alright. Let's get together and feel alright. One more thing. Let's get together to fight this holy Armageddon. So when the man comes, there will be no doom. Have pity on those whose chances grow thin. There ain't no hiding place from the Father of creation, saying one love. What about the one heart? What about the let's get together and feel alright? I'm pleading to mankind. One heart. Give thanks and praise to the Lord, and I will feel